kíjì pààrọ̀ ó tún ti dé ajífẹ̀dẹ̀ dámọ̀lẹ́kùn àwọn ṣe kọ́ńtàdígbọ́n pankókì ọkùnrin akọni mìláńgbẹ́mọ̀sẹ̀ arílọ́kùnrin òjọ́ni lójú àpátápàrà ti para rẹ̀ lájúbà kíjì pààrọ̀ ó tún ti dé o ó yá gbogbo yẹn wá nǹkan fi ìdílé ẹ dákun ẹ fi ìdílé nǹkan ẹ gbádùn ọmọ Dọ̀sùn Àrùbí ọmọ oníbù ẹja kìkì ọ̀kasà. ẹ̀mí ní í ṣe pẹ̀lú bí a ṣe rí ní ẹ̀dá bá a ṣe jẹ́ báwo là á ṣe ìbáṣepọ̀ tó wà láàrin àwa àti ọba tó ṣẹ̀dá wa ó yẹ Olódùmarè. ìgbà tí àwọn tó gbé ẹ̀sìn wá ẹ̀sìn Christianity ni ẹ̀sìn Islam ni nígbà tí wọ́n kó dé ló di wípé wọ́n fẹ́ máa fi ẹ̀sìn wọ́n fẹ́ máa fi júwe ẹ̀mí fún wa wọ́n fẹ́ máa fi júwe spirituality bó o láṣọ understand ẹ̀mí yàtọ̀ sí táǹpẹ̀ ní religion àbí ẹ̀sìn ní táǹpẹ̀ ní ẹ̀sìn. ẹ̀bọ̀n náà ló nílẹ̀ Yorùbá ètùtù tí wọ́n ṣe wọ́n fi rí ẹ̀mí àjogún yẹn ni kí aburú má bàa ṣẹlẹ̀ sí ẹni tó bá ń lọ yẹn. ìran Yorùbá ní ẹ̀mí ìgbẹ́nu wa jù ìran Yorùbá ló ní ìfura jù ìran ọmọ Yorùbá lọ ẹ̀mí lẹ̀mí bá ṣiṣẹ́. àmọ́ wọ́n ti fi ẹ̀sìn wọ́n ti fi gba gbogbo agbára ẹ̀mí tó ń bẹ lára wa yìí wọ́n ti fi ẹ̀sìn wọ́n ti fi gbà kúrò lára wa. ẹ̀sìn nǹkan kan tí wọ́n kó jọ láti fi control mind àwọn èèyàn ni gẹ́gẹ́ bá a ṣe sọ sẹ́yìn nínú fídíò tó kọjá ìgbà tá à ń dàgbà láṣẹ̀ṣẹ̀ mọ tí ń jẹ́ ẹ̀sìn àwọn ìjọ tá a ti ń bẹnu ìyá wa kódà tá a ti bẹ lọ́dọ̀ Elédùà tá a ti mọ inú ẹni tá a gbà wáyé tá a ti bẹnu ìyá wa òun ni ẹ̀mí ti ń bẹ pẹ̀lú wa àwọn irúnmọlẹ̀ wa ẹ̀mí là á fi connect pẹ̀lú wọn là á fi ní ìbáṣepọ̀ pẹ̀lú wọn ẹ̀mí ti ń gbénu wa ti ń bẹnu wa ti jẹ́ spirituality òun là á fi ní ìbáṣepọ̀ pẹ̀lú ọba tó dá Olódùmarè tá a bá fẹ́ bá a sọ̀rọ̀ ẹ̀mí náà là á fi bá a sọ̀rọ̀. ẹ nílò ẹ̀sìn kankan láti bá Olódùmarè sọ̀rọ̀ láti bá ọba tó dá yín sọ̀rọ̀ láti bá Elédùà sọ̀rọ̀ ẹ nílò ẹ̀sìn kankan bó ti wù kó. ìran Yorùbá wuyì káàkiri àgbáyé ẹ má jà tójú àṣà mọ́lẹ̀ ńṣe ni ẹja gbéga ọmọ Yorùbá ni mí Odùduwà ni bàbá mi wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ́mọ. ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú. ìbà Olódùmarè ìbà gbogbo àjọni lọ mo ṣe bọ́mọdé mo ṣe ìbà gbogbo mo kí gbogbo ọmọ káàrọ̀ òjìrè pátá nílé lóko lẹ́yìn ní gbogbo bí tó ti láǹfààní náà tó ti máa gbọ́ mi lórí ètò ìta pè ní ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú ṣàlàfíà ní gbogbo mo kí wa ní kíkí tó lọ́la jù wípé ẹ̀làbọ́rú ẹ̀làbọ̀yè ẹ̀làbọ̀yè bọ́ ṣiṣẹ́ ọmọ Adéọlá Adéyẹyè kíjì pààrọ̀ òun náà ló kọ tèmi èmi amúlẹ́bí lọ́mọ bíbí wọn nídùú Ọ̀ṣun wọn máa rògbé oníbù ẹja kíkì ọ̀kasà nílẹ̀ ẹ̀bẹ̀ ọmọ ọba ìfọ̀n aláyẹmọ rẹ ọmọ onílẹ̀ kẹyìn ọmọ onílẹ̀ kẹsẹ̀dí kí ni tí àtijọ́ fẹ́ gbéyàwó lórí ètò lónìí kí ni tí àjọ fẹ́ pẹ̀kẹ́lù ìbéèrè kan tí ọ̀pọ̀ nínú àwọn olùtẹ̀lé wa béèrè lórí ẹ̀rọ ayélujára Facebook òun ni mo fẹ́ ṣe àgbéyẹ̀wò ẹ̀ wọ́n béèrè nípa spirituality ẹ̀mí yẹn níta tó ní ṣe pẹ̀lú ẹ̀mí eléyìí wá ní spirituality lọ́dọ̀ àwa Yorùbá àwọn ọmọ aládé tá à ń pè náà ní ẹ̀mí tó ń gbénu wa ẹ̀mí tó ń bá wa ṣiṣẹ́ ọ̀nà pè ní spirituality kí wá ní tó ń jẹ́ spirituality gangan kí ni spirituality fi yàtọ̀ sí religion bó o ní ẹ̀mí níta pé ní ìmọ̀ ẹ̀mí ìmọ̀ nípa ẹ̀mí knowledge of spirituality báwo ló ṣe yàtọ̀ sí religion yẹn ẹ̀sìn ó tẹ́ni gbìyànjú àti béèrè nìyẹn nínú fídíò kan tí mo ṣe kó tó dé tí mo ṣe last mo ṣàlàyé ìṣẹ̀ṣe àti ẹ̀sìn ìyàtọ̀ tó wà láàrin wọn kí wá ní tó wà tẹ́ à ń pè ní ẹ̀mí gangan ẹ̀mí ní í ṣe pẹ̀lú bí a ṣe rí ní ẹ̀dá bá a ṣe jẹ́ báwo là á ṣe ìbáṣepọ̀ tó wà láàrin àwa àti ọba tó ṣẹ̀dá wa ó yẹ Olódùmarè àwọn táàrí àwọn ẹ̀mí táàrí tó ń kọ̀ntró ìgbésí ayé
because the physical is being controlled by the supernatural. èyí tá a rí àwa yìí àwọn ẹ̀mí tá a rí yẹn ló ń control ohun tá a rí. àwọn wá láàrí àkọ́kọ́ náà ẹ̀mí tó ń control wa náà ní Olódùmarè ọba tá a rí tó dá gbogbo tí ń jẹ́ dídá. Olódùmarè fúnra rẹ̀ tí wọ́n ń jẹ́ ẹ̀mí tí ń jẹ́ spirituality gangan òun làwọn ènìyàn wá connect mọ́. bó o wá láṣẹ ní ìmẹ̀mí, bó o láṣẹ understand ìmẹ̀mí yàtọ̀ sí tán pè ní religion àbí ẹ̀sìn tán pè ní ẹ̀sìn. ẹ̀sìn nǹkan kan tí wọ́n kó jọ láti fi control mind àwọn èèyàn ni gẹ́gẹ́ bá a ṣe sọ sẹ́yìn nínú fídíò tó kọjá. ìtànpè ní ẹ̀mí ó ń bẹ lára wa látijọ́ tí wọ́n ti bí wa, ẹ̀sìn ò sí lára wa látijọ́ tí wọ́n ti bí wa. a bẹ̀rẹ̀ sí ní dàgbà bá ẹ̀sìn ni. ìgbà tá a bẹ̀rẹ̀ sí ní dàgbà òun ni àwọn òbí wa ẹ̀sìn sọ pé ẹ̀sìn báyìí làwọn òbí wa ṣe làwa náà fi ń ṣe é. ìgbà tá a bẹ̀rẹ̀ sí ní dàgbà òun ni religion bẹ̀rẹ̀ sí ní dàgbà pẹ̀lú wa ni wọ́n sọ fún wa pé eléyìí ni Islam, eléyìí ni Christianity, eléyìí ni gbà, eléyìí làwọn. ìgbà tá a ń dàgbà láṣẹ̀ṣẹ̀ mọ tí ń jẹ́ ẹ̀sìn. àwọn ìjọ tá a ti ń bẹnu ìyá wa kódà tá a ti ń bẹ lọ́dọ̀ Elédùà tá a ti mọ inú ẹni tá a gbà wáyé tá a ti dẹnu ìyá wa òun ni ẹ̀mí ti ń bẹ pẹ̀lú wa, òun ni tán pè ní spirituality yẹn ti ń bẹ pẹ̀lú wa, ìyẹn ẹ̀mí yẹn ti ń gbé pẹ̀lú wa. ẹ̀mí tó wá ń gbé pẹ̀lú wa yìí òun gangan náà là á fi ń ṣayé là á fi ṣe ìṣẹ̀mí ayé wa. òun ló fún wa ní agbára láti lè connect, láti lè darapọ̀, láti lè ní ìbáṣepọ̀ pẹ̀lú Olódùmarè tó dá wa àti gbogbo tí ń jẹ́ irúnmọlẹ̀ pátápátá. àwọn irúnmọlẹ̀ wa ẹ̀mí là á fi ń connect pẹ̀lú wọn, là á fi ní ìbáṣepọ̀ pẹ̀lú wọn. ẹ̀mí tí ń gbénu wa tí ń bẹ́nu wa tí ń jẹ́ spirituality òun là á fi ní ìbáṣepọ̀ pẹ̀lú ọba tó dá Olódùmarè tá a bá fẹ́ bá a sọ̀rọ̀. ẹ̀mí náà là á fi bá a sọ̀rọ̀. gbogbo ẹ̀dá pátá ló ní ẹ̀mí lára ní Olódùmarè dá ẹ̀mí mọ́. àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wa wọ́n ti fi ẹ̀sìn dà wá lọ́pọ̀lọpọ̀ ọdún débi wípé àwa mọ̀ wípé àwa gan fúnra wa ní ẹ̀mí láti lè fi bá Olódùmarè sọ̀rọ̀. ìgbà tí àwọn tó gbé ẹ̀sìn wá, ẹ̀sìn Christianity ni, ẹ̀sìn Islam ni, nígbà tí wọ́n kó dé ló di wípé wọ́n fẹ́ máa fi ẹ̀sìn, wọ́n fẹ́ máa fi júwe ẹ̀mí fún wa, wọ́n fẹ́ máa fi júwe spirituality. ìgbà tá a bẹ́ẹ̀ nù ìyá wa bákan là ṣe ń jẹ bákan là ṣe ń mu. ìgbà tá a délé ayé tá a wà lóko ńlò tá a lè sọ̀rọ̀ tá a ti lè fọ̀ bákan là á ṣe ń darapọ̀ mọ́ Olódùmarè, bákan ni ẹ̀mí wa ṣe ń bá Olódùmarè sọ̀rọ̀ tÓlódùmarè fi ń dáàbò ẹ̀ bò wá. nígbà tá a bẹ̀rẹ̀ sí ní dàgbà bákan là á ṣe ń jẹun, bákan ni ìkankan sọ sí wa nínú ọpọlọ pé báyìí là á ṣe ń jẹun. àwọn tí wọ́n bí wa, tí wọ́n tọ́ wa, tí wọ́n rè wá, wọ́n wá kọ́ wa ní ẹ̀kọ́ ilé ayé. àmọ́ ẹ̀mí kan ní bẹ nínú ọpọlọ wa tí ń gbénu wa tó jẹ́ ká lè máa ní communication pẹ̀lú ẹni tí wọ́n kọ́ wa yẹn tó fi yé wa. tí bá bí wọ́n lè rí ní ìsìn pé kò ní ọpọlọ wa wà kò sẹ́ni tó yé. tá a bá la orí tá a kó ọpọlọ jáde nínú orí, ìtaàrí náà ní funfun tó dàbí tó wà ní ẹran náà. tẹ́ bá wọ ẹran wọn ní ọpọlọ ẹran ní kíní kan tó white báyìí, òun lẹ́ẹ̀rí ni wọ́n pè ní ọpọlọ fún yín. àmọ́ nǹkan kan tí ń bẹ nínú ọpọlọ yẹn tí fi ń ṣiṣẹ́ ẹ̀mí ni. ẹ̀mí yẹn là á lè rí. ẹ̀mí táwa lè rí yẹn òun gẹ́gẹ́ ní ń da ẹ̀dá láàmú tí wọ́n fi ń wá tí ò sọnù kiri. ọ̀nà pọ̀ láti lè connect ẹ̀mí yẹn mọ́ ọba tó dá wa without ẹ̀sìn. ẹ̀sìn ò ní nǹkan kan ṣe pẹ̀lú spirituality. nǹkan méjì tó jìnnà síra wọn ni. ẹ̀sìn ọ̀tọ̀, spirituality ọ̀tọ̀. ìtí gbogbo ẹ̀dá wa nílò láti lè darapọ̀ mọ́ Olódùmarè, láti lè bá Olódùmarè sọ̀rọ̀, láti lè bá àwọn irúnmọlẹ̀ sọ̀rọ̀. òun náà ni ẹ̀mí tí a ń sọ yìí, tí bàbá yìí béèrè yìí. ẹ̀mí yẹn gangan
fẹ́ lọ nìkan ara ó sì máa sọ fún pé ibi tó fẹ́ lọ yìí ìbànújẹ́ ló bà bọ̀ ibi tó fẹ́ lọ yìí àdánwò kan wà wájú ẹ̀mí yóò wá mọ́ sọ fún pé mọ́ lọ yóò wá kó lára mi ṣe wá ń sin nígbà yìí ó sì ṣe kí mọ́ lọ bí ẹ̀mí yẹn sọ fún lánàá rẹ̀ ní pé aburú kan wà wájú yẹn àbí kankan fẹ́ ṣẹlẹ̀ tí ò bá lọ aburú yẹn ó fòrú tó bá lọ yóò gba aburú yẹn pàdé wájú yóò àṣẹ tí ara ń sọ fún mi ara ń rò fún mi náà ẹ sọ ìran mi tó tún nírú ẹ̀yà tó síra Yorùbá kí ni tá a sọ ni pé ẹ̀mí adá lọ́tọ̀ ni onígbẹ́nu ẹjọ́ tí ẹ̀mí bá kúrò lára wa ìjọ náà lẹ̀dá kú tẹ́lẹ̀ ẹ̀dá kú kìnìkan ẹ̀mí tó kúrò lára ẹ̀ tí ò padà sára ẹ̀ mọ́ òun ni wọ́n fi sọ pé ẹ̀dá ti kú bọ́dì wa lásán òun là á kàn rí ṣùgbọ́n ẹ̀mí tí ń jẹ́ kí bọ́dì yẹn ó ṣiṣẹ́ à lè rí àwa lè rí yẹn òun ló fi yàtọ̀ sí ẹ̀sìn wọ́n kàn fi gbẹ̀dúrà wọ́n kàn fi ẹ̀sìn wọ́n fi ń kà láti fẹ́ pẹ́pẹ́ ní nìkan ṣe kíníkan ẹ̀sìn ìkónilẹ́rú ni ọ̀nà pọ̀ láti lè darí ẹ̀mí wa sí ọ̀dọ̀ ọba tó dá wa nínú next video màá ṣàlàyé ọ̀nà tí a fi lè kọ́nẹ́tì ẹ̀mí ara wa pẹ̀lú ọba tó dá Olódùmarè láì nílò ẹ̀sìn kankan nílò ẹ̀sìn kankan láti bá Olódùmarè sọ̀rọ̀ láti bá ọba tó dá yín sọ̀rọ̀ láti bá Elédùà sọ̀rọ̀ nílò ẹ̀sìn kankan bó ti wù kó mọ torí pé bàtà ìbẹ́nu ya ni ẹnìkan kọ́ ló kọ́ yín bẹ́ẹ̀ ṣe ń bá Olódùmarè sọ̀rọ̀ ìgbà tẹ́ délé ayé tẹ̀ tí mi lè sọ̀rọ̀ táwọn òbí wọn tó yẹ pé ọgbọ́n ni wọ́n fi ń gbé tẹ̀ ń ṣe kò sẹ́ni tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti fi ẹ̀sìn ṣàlàyé fún gbé báyìí lẹ́sẹ̀ bá Olódùmarè sọ̀rọ̀ ẹ̀sìn bá Olódùmarè sọ̀rọ̀ gbà náà ibo lẹ̀sìn wá wà. Adàgbà tó ní wọ́n sọ wá pé Islam kíní kan báyìí ni wọ́n kọ́ bá a ṣe ń kírun ni kìí ṣe pé gbàtàn bí wa láti mọ bá ṣe ń kírun irọ́ adàgbà láti mọ bá ṣe ń kírun wọ́n kọ́ wa ni wọ́n ṣàlàyé fún wa bá ṣe ń ṣàlùwàlá ní ẹ̀kọ́ ni pé báyìí náà ṣe ń ṣàlùwàlá báyìí ni wọ́n ṣe ń ṣe táyà máàmù tẹ̀bá kírun tán báyìí lẹ́sẹ̀ ṣe báyìí lẹ́sẹ̀ wọ́n kọ́ wa ni so yẹn ṣe spirituality ìyẹn oníkankan ṣe pẹ̀lú spiritual kò ní àǹfààní kankan lára torí pé wọ́n kọ́ àdúgbò àti kọ́ àní 1 2 3 ní skul lásán ni Christianity wọ́n kọ́ wọn ní hymn ni wọ́n kọ́ wọn pé báyìí lẹ́sẹ̀ mọ́ jọ́sìn ni báyìí lẹ́sẹ̀ mọ́ jọ́sìn ni báyìí lẹ́sẹ̀ mọ́ ṣe báyìí ni òun ni dápẹ́ ní ẹ̀sìn it is being taught wọ́n kọ́ àwọn èèyàn ni they are not born with it ṣùgbọ́n spirituality tá a pè ní ẹ̀mí we are born with it wọ́n bí wa mọ́ ni bá a ṣe jẹ spirituality ní ẹ̀mí kan ni la fi communicate bá a ṣe rìn táàrin lọ táàrin bọ̀ ẹ̀mí kan ló ń bẹ nínú wa ẹ̀mí kan ló ń bá wa rìn ọ̀rọ̀ tí mo ń sọ jáde ẹ̀mí kan ló ń gbé ọ̀rọ̀ yẹn jáde nǹkan kan ló ń gbé ọ̀rọ̀ yẹn jáde tẹ́ ẹ fi lè láǹfààní àti lè máa gbọ́ ẹ̀mí ni spiritual ni so ẹ má jẹ kéèyàn kan tẹ̀ pé bóyá spiritual ẹ̀sìn ló kọ́ ẹ̀ nípa spiritual ẹ̀sìn ò lè kọ́ yín nípa spiritualism láíláí gbogbo tá a ṣe nílé ayé pátá ló wà connected pẹ̀lú àwọn ẹ̀mí mímọ́ nílẹ̀ Yorùbá là ń pè ní àwọn ẹ̀mí irúnmọlẹ̀ àwọn babalá baba wa tó ti lọ yẹn gbogbo wọn ni wọ́n di àwọn ẹ̀mí yìí tí Olódùmarè rán sí wa torí pé Olódùmarè gangan ni ẹ̀mí ó wá rán àwọn irúnmọlẹ̀ yìí sí wa ní àwọn ẹ̀mí dáadáa láti wá tọ́ wa sọ nígbà tí wọ́n ti lọ tán wọ́n ẹ̀mí láti communicate pẹ̀lú wọn. Àwọn ẹ̀mí aburú tá a lé jìnnà sí wa nílẹ̀ Yorùbá wọn náà pè ní ẹ̀mí ajogun àwọn ẹ̀mí ajogun yìí nínú àwọn ẹ̀mí ajogun tá a sọ yìí ibẹ̀ ni àìsàn ẹ̀mí ajogun ni ikú ajogun ni òfò àdánù ajogun ni ẹ̀mí ajogun gbogbo wọn. Ìdí ẹ̀ pé tí àìsàn kan bá ṣe èèyàn kan ẹ̀mí kan náà ni àìsàn tó ń ṣe èèyàn tí wọ́n bá wá ní tọ́jú ẹ̀mí yóò kúrò bẹ́ẹ̀. Ẹbọ tá à ń rú nílẹ̀ Yorùbá ètùtù tí wọ́n ṣe wọ́n fi rí ẹ̀mí ajogun yẹn ni kí aburú má bàa ṣẹlẹ̀ sí ẹni tó bá rúbọ yẹn. Ìmọ̀ ó ní ẹjẹ́ ká lọ wá nípa àwọn nǹkan tá à ń sọ yìí.
ṣe ẹ̀mí títí ẹ dá fún ọ tó o bá sọ ò lè gbọ́ yé tí ọmọ China bá sọ sí ọmọ Yorùbá ò lè gbọ́ yé àfẹni tó bá gbọ́ èdè China ni ó lè tú èdè yẹn láti jẹ́ ká ẹ gbọ́ pé nǹkan tó sọ nìyí. Ó ṣe kó ìtumọ̀ yẹn ní pé ẹ̀mí tí ń gbé ara ọmọ China, ẹ̀mí tí ń gbé ara ọmọ French, ẹ̀mí tí ń gbé ara ọmọ British ó yàtọ̀ sí ẹ̀mí tí ń gbé ara ọmọ Yorùbá torí pé kò bá ara wọn mu. Olódùmarè dá lọ́tọ̀ọ̀tọ̀. Ìdí ni ẹni personality tèmi, èmi tí mo sọ personality tèmi ó yàtọ̀ sí personality èyí tẹ̀ ń gbọ́ mi torí pé bá ṣe dá èdè àti ìṣọ̀tọ̀ọ̀tọ̀ ìtẹ́lẹ́dùmarè dá wa wálé ayé wá ṣe ó yàtọ̀ síra wọn kò lè jọra wọn. Ìdí èyí ẹ má máa fi ẹ̀sìn wé spirituality tí yẹn adéríkà spiritual father ẹ̀tàn pátápátá ní jẹ́bẹ̀. Wọ́n kàn ń fi ọpọlọ yín wọ́n ń ru ọpọlọ yín ni. Ìtí Ẹlẹ́dùmarè dá yín mọ́ òun ni ká ẹ múlò tí ń ṣe ẹ̀mí yẹn. Fún oníbèrè yìí ìta pè ní ẹ̀mí oníṣàlàyé yìí ẹ̀mí yàtọ̀ sí ẹ̀sìn. Ìta pè ní ẹ̀mí ni tí wọ́n dá wa mọ́ títí ń bẹ lára wa láti dọ́ta àti délé ayé. Adélé ayé nígbà tó bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀sìn mọ̀ wá òun ni àwọn ẹ̀mí ni wọ́n lóní pé ààrin lò ló ṣe káàdó tó ní wípé a ti divert ẹ̀ sí nǹkan míì wọ́n wá kọ́ wa ní nǹkan míì. Tẹ́ bá tọ́jú ẹ̀mí bó ṣe kẹ́ tọ́jú ẹ̀ tẹ́ tọ́jú ẹ̀mí yẹn ẹ̀ rí wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn àfáwọn pásítọ̀ sọ fún yín ẹ̀ rí irọ́ bàtàbàtà tó wà nílẹ̀. Èyí tí máa ń jẹ́ kí èèyàn ó lè withstand ẹ̀mí dáadáa tí àwọn ẹ̀mí yóò fi yé èèyàn tí yóò fi lè communicate òun ni bá a ṣe dá wa níta sí lè fi dá wa bá a ṣe dá wa náà lápẹ́ ní ìṣẹ̀ṣe tó jẹ́ pé tìǹkan kọ̀ọ̀kan sí àtúnṣíra wọn. Ìṣẹ̀ṣe ìlú kọ̀ọ̀kan culture tradition ìlú kọ̀ọ̀kan tí à ń pè ní ìṣẹ̀ṣe òun yóò máa júwe ẹ̀mí yẹn lára ẹnìkọ̀ọ̀kan wa yóò máa júwe ẹ̀mí yẹn lára kálukú torí pé ó yàtọ̀ síra wọn. Títí nígbà míì kẹ́tù láǹfààní àti ìpàdé mi lórí ètò tá a pè ní Ìràpadà ọmọ Yorùbá ọmọ Adéọlá adé ìkejì pààrọ̀ olóko tèmi èmi ò ní kú ẹ̀yin ò ní kú ó dìgbà kan náà. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa kúrò.